Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ṣé ti rí àlàyé tí ó wà nínú ìjà tí wọ́n ní wọ́n parí láàrin Chief Sunday Igboho àti ààrẹ Ganiyu Ige Adams, òun ni mo fẹ́ wá ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́. Farabalẹ̀ kó gbọ́ àlàyé mi, kò dẹ̀ má gbọ̀dánù. Lákọ̀ọ́kọ́ náà kí tó bẹ̀rẹ̀ àlàyé, ẹ ṣáà mọ̀ bàbá tó ń sọ̀rọ̀ yìí, èèyàn Gani. Ó ń confirm ẹ̀ wípé àwọn DSS tó wá sí ilé Ìgbòho láti wá pa wọ́n mọ́lé ní 2021 pé àwọn DSS ní ojú 35. Báwo ló ṣe mọ̀ pé 35 ni tí wọn ò bá mọ̀ sí? Ṣebí à ń sọ fún yín wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ṣẹ̀yìn Gani, kò ṣẹ̀yìn Buratai, Malami, àwọn Northern and Co, kò dẹ̀ ṣẹ̀yìn Makinde. Ọ̀pọ̀lọpọ̀ yín ò believe, but with this short clip wàá mọ̀ wípé yes, confirm wọ́n jọ plan ẹni láti pa ọ̀tá Ìgbòho. Bóyá wọ́n ti dífá nígbà yẹn tán ti rí wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà fẹ́ pa Ìgbòho sí o, torí Gani believe wípé Ìgbòho ti champion Yorùbá Nation mọ́ òun lọ́wọ́, kò jẹ́ kóun rí owó gbà mọ́ nígbà tán gbowó ẹṣin funfun, ẹṣin dúdú, màálù funfun mà, ètùtù téèyàn bá ti ń jẹbọ jù yóò mọ gbá lọ́fun ni. Gani yé jẹbọ mọ́, fẹ́ bọ́ọ̀lẹ̀. Tí wọ́n bá mọ̀ sí, tí wọ́n jọ plan ẹ̀, báwo ló ṣe mọ̀? Báwo ni wọ́n ṣe mọ̀ wípé 35 DSS ló lọ sílé Ìgbòho? Ṣé ti rí wípé wọ́n mọ̀, gbogbo wọn mọ̀ sí àti Mákindé? Ẹ ti confirm. Ṣé dẹ̀ continue láti máa gbọ́ nǹkan tó ń sọ ń bẹ̀ nínú ilos, ọ̀rọ̀ ilos òṣè ilos. Àlàyé wà rèé lórí ọ̀rọ̀ ìjà yẹn. Èmi fúnra lára mi, Yèyé Dára Kowee Akéde Oòduà One, mo ti bá bàbá sọ̀rọ̀, bàbá Adéṣọ̀kan, mo bá wọn sọ̀rọ̀, mo wà lára àwọn ọmọ Yorùbá tó pè wọ́n. Mo máa ń sọ wípé mo máa ń pe àwọn àgbààgbà kan tí àwọn situation kan bá ṣẹlẹ̀ tó wáràǹtẹ̀. Mi kàn ní light láti wá máa sọ àwọn nǹkan tó bá sọ, èyí tó ń bá fi rán mi kò kàn mí ni. Mo dẹ̀ sí tó dádì létí, àgbájú yín dàdàdé Adéṣọ̀kan, ṣé dáadáa lẹ́wà sà? Ẹ dàgbà jù báyìí lọ. Ipe kẹ́ bá wa pẹ̀tù sí ọ̀rọ̀ yìí kó má di họ́wùhọ́wù mọ́ wa lọ́wọ́ nígbà tí Gani àwọn ọmọ Gani múra kankan. Mo dẹ̀ sọ wípé ẹ pé àwọn méjèèjì, kí ẹ pé àwọn àgbààgbà tó kù síbẹ̀ kí wọ́n parí ọ̀rọ̀ yẹn, kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá, torí àtúnṣe lèmi gbé dání sà. Ẹ dẹ̀ fi dá mi lójú wípé kò sí wàhálà, ẹ ti ń gbé gbèsè kí ká lọ jókòó, láìpẹ́ láì jìnnà a máa rí iṣẹ́ yín. Ṣùgbọ́n nígbà tí fídíò máa jáde ó ṣe wá ó kù díẹ̀ káàtó dádì. Mi ò sọ wípé kíní o, ẹ ṣeun o, ẹ ti ẹ̀ gbìyànjú. Wọ́n ní ẹja kíni, ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Ọ̀pọ̀ èrò ní ò tí ẹ mọ owó bí tá wà. Ṣùgbọ́n èèyàn méjì ń jà, Dàdí Adéṣọ̀kan, ẹ wá èèyàn kan ló wà ń bẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ pé Ìgbòho, àwa làwa sọ fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho, ọmọ ti yín, bàbá tèmi, ọmọ tèmi, tí Ìgbòho ti di ikú pàládà mi o. Bàbá mi ni, ọkọ mi ni, pàdí mi ni, èèyàn mi ni, àlè mi ni, ọ̀gá mi ni, àbí? Àwa sọ fún Chief Igboho wípé tẹ́ ẹ bá máa lọ attend meeting yẹn, tó bá ti jẹ́ wípé neutral place tí ò ṣe wípé ẹ̀yin àti Gani ẹ ní access síbẹ̀ tó neutral, ẹ lọ bẹ̀. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé lọ́dọ̀ Gani, àwọn ibi tí Gani ní access sí ni, ẹ má lọ o, torí ẹ fetí ara yín gbọ́ nígbà tí Chief Igboho sọ ní ọdún náà lọ́hùn kó tó di 2021 tó lọ bọ́ọ̀sì ilé wọn. The first time tí Igboho lọ sọ́dọ̀ Gani, ṣebí Chief Igboho fẹnu ara wọn sọ pé Gani fògùn sórí chair fáwọn. Ìgbà tó jókòó lé, ó believe wípé by the time tí Igboho bá máa fi délé, nǹkan ti ṣe. Igboho délé, ó dẹ̀ pé wọ́n padà pé ọ̀gá, ṣé dáadáa lẹ́wà sà? Mo ti délé ọ̀dọ̀ mi, mo wà pa everything wà okay, láti lè jẹ́ kí Gani mọ̀ wípé gbogbo nǹkan tó dá lára síbẹ̀ a mọ̀ o. Ṣùgbọ́n ikú kì í pẹ̀tà lójú ìran. Gani alpha kì í ṣèjẹ́ ní ló ti ń gbógun ti Igboho, ló ti fẹ́ràn sọ́run àṣàǹtẹ. Wàá rántí o Ganiyu Ige Adams, ìyá tó dẹ̀jẹ̀ dó Igboho lójú, ó ti fi ẹ̀mí dí gbogbo ogun tó ń gbé ti Igboho, ó ti lọ kú torí kí Igboho má bàa kú. Tó o bá kọ̀ tó o jáwọ́ lórí ọ̀rọ̀ Igboho àbẹ́ anybody wa, wàá jásẹ́ o Gani. Àwa sọ fún Igboho tó bá ti jẹ́ pé territory Gani ni, má lọ torí àmọ́ṣẹ́ ọwọ́ Gani, gbogbo ọmọ Yorùbá ló mọṣẹ́ burúkú tó wà lọ́wọ́ Gani. Igboho sì ń lọ torí territory ẹ̀ lẹ́tẹ̀ lọ parí ìjà.
ìgbà tá wá rí wípé Ìgbòho ò wá dádì ó yẹ kẹ́ cancel meeting yẹn ni ìyẹn ò sí pé wọ́n parí ìjà ẹ̀ parí nǹkan kan o as a matter of fact ṣe bẹ́ẹ̀ rí gan pé Gani go ò sinmi ogun àtàwọn boys ẹ̀ torí tán bá sinmi ogun ni ìlọsì tán wá ń ṣò lójoojúmọ́ yìí tán wá fẹ́ para wọn kú sí àwọn òtọrọ owó àwọn ọba máa pé dọ́là ọba pé kínní ẹ ti jẹ́ ká mọ̀ wípé ìlara ti bà ti yín jẹ́ ìgbà tí wọ́n wá pé Gani wípé ìjà ìlara ló ń jà olóòṣè lára ṣe bí Gani sọ fún wa tó ṣe fídíò ní last week mo ìgbé ó ní àìmọye àwọn ọmọlẹ́yìn nínú gúrùpù ẹ tán lówó ju ẹ lọ tán lọ́lá ju ẹ lọ òṣè lára wọn kí ló dé tó máa wá ṣe lára Ìgbòho ṣé kò wá padà farahàn sí pé ìjà ìlara ló ń jà ìlara Ìgbòho ló ń ṣe bàbá ò ní promise Ìgbòho lówó ó promise wọn ní ìlọsì wọn dẹ̀ fi ìlọsì jíṣẹ́ àtọwọ́ the next thing ó lọ Mákindé gbé ìlọsì fún ẹ ìgbà tí mo bọ́ síta tá a sọ wípé ìwọ àti Mákindé ẹ̀ ń wá ikú fún Ìgbòho gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Ìgbòho Mákindé accept ẹ pé kán máa bọ̀ kán wá ṣe é fún torí kò fẹ́ rí Ìgbòho mọ́ nínú ayé kẹ́ lè mọ̀ pẹ́lẹ́dẹ́ Ìgbòho le ju ti yín lọ láti ìgbà náà ṣe eku ké bí eku fún yín ẹyẹ ò ké bí ẹyẹ fún yín mọ́ ọmọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn fún yín mọ́ títí dọjọ́ alẹ́ yín ìnira ni fún yín ẹ ti tán róró nírù ṣe bó ní kò ń ṣe lára kí ló dé tán fi Ìgbòho ní ìlọsì tán fún lówó tíwọ náà tí Mákindé sáré gbé ìlọsì fún ẹ ṣé the same ìlọsì 15 million naira tí ó strong tí ó lè wọgbó àti wípé kí ló fẹ́ fi ìlọsì ṣe torí inú ilé ló máa ń jókòó sí oh sorry my bad Gani máa tó ìlọsì lọ sí ọdún Ekuru festival Gani máa gbé ìlọsì lọ sí Olókùta festival èyà Gani máa gbé kíní lọ sí Ọ̀ṣun Òṣogbo láláyé àwọn jẹgúdújẹrá festival torí festival lógo ọ̀fẹ́ festival òun lókù tó ń ṣe ó relevant mọ́ Ìgbòho ló wá fi ń mí orúkọ Ìgbòho ló fi ń mí láì jẹ́ kí àwọn boys tó ń dà síta pé kí wọ́n lọ sọ báyìí kan ṣe báyìí tí wọ́n fi ń dárúkọ ẹ̀ mọ́ wọn àti OPC ẹ mọ́ Ìgbòho ó relevant mọ́ ọpẹ́lọpẹ́ Ìgbòho lóyìn jẹ́ kó máa gbórúkọ Gani àtàwọn festival kọ̀ọ̀kan tó ń lọ ǹjẹ́ o tún rí bí lọ mọ́ ó rí bí lọ abroad go sàn mọ́ bí ti tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ti dojúró ti gbẹ tírátíra ṣé o fẹ́ fi ilox 15 million naira o fẹ́ fi wé ilox tí bàbá ò ní gbé wá mọ́tò ju mọ́tò lọ kí ló ń ṣe ẹ́ Gani 15 million ní ilox yẹn Mr. Bushi ṣé o rí ilox tí bàbá wa ò ní gbé wá ó bẹ̀rẹ̀ láti 40 million naira upward ó rí ní bí wọ́n dẹ̀ ṣe gbé fún bàbá báyìí bàbá pé àwọn tọ̀ṣun wípé kọ́kọ́rọ́ rẹ̀ ó yẹ ẹgbà ẹ̀yìn rẹ̀ kò láṣu ó yẹ ẹgbà ẹ lọ máa ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ má fi ìrù ẹkùn ẹ má lọ fi jàjà ọkọ àti ìyàwó anybody adé monitor anybody warrior tó bá ṣe yamayama pẹ̀lú ìrù ẹkùn abo lọ fi ń tax àwọn èèyàn tó lọ ń gbowó lọ́nà àìtọ́ abo lọ fi ṣe nǹkan tí ò dáa ò ní fẹ́ tẹ̀ náà lórí ọ̀rọ̀ mídíà a rí wípé àwọn kan wọ́n kóra wọn jọ wọ́n ń jà lé lórí wọ́n ṣoríṣiríṣi ẹ rí mi tí mo pause mo rọrọ fọwọ́ lérán àwọn òun látọ̀ọ̀kan by the time àwọn lọ́rán àwọn kan lọ síbì kan tán bá dé wọn á wá bẹ̀rẹ̀ presentation à ń dúró dé wọn online so tán bá ti ṣe gbogbo tiwọn tán then àsìkò wà ẹ kàn àwọn ò ní gbà kẹ́ ba ìrù ẹkùn jẹ́sẹ̀ bàbá la structure yẹn ló máa lọ bẹ́ẹ̀ why do I have to struggle with what they call láíláí have to run me èmi ni mo pariwo ìrù ẹkùn ẹni àkọ́kọ́ mídíà àkọ́kọ́ so ẹ máa ṣiṣẹ́ yín lọ́nà kò sí wàhálà ọmọ lẹ́yìn jẹ́ ìyálà wa kí ni mo wá sọ tí mi tí sọ tán Gani ṣọ́ra yí ẹ ṣé you see your life ẹ wá lẹ́ ń parí ìjà àwọn méjì ń jà èèyàn kan wà ń bẹ̀ ẹnì kejì ò wá àti wípé gan-an pàápàá tá bá jókòó tá wẹnu lẹ̀ tá wẹnu ọkọ ibo lẹ ti rí Ìgbòho tó ti ń ta àwọn ọ̀rọ̀ sí Gani ṣé ó bú gbọ́n ó ṣe gbọ́n yìí Gani ṣé ó bu Gani ló ń fọ̀rọ̀ tó ń rojọ́ ọmọ tó ń bu tó ń ṣépè tó ń ráwọn èèyàn tó ń ráwọn boys ẹ̀ dìde kọ́ máa bú kọ́ máa ṣe oríṣiríṣi adẹ̀sọ fún Chief Ìgbòho kó má dá Gani lóhùn kó fi sílẹ̀ fáwa gbogbo ọmọ Yorùbá dẹ̀ dìde on behalf of Ìgbòho adẹ̀ ń reply Gani àtàwọn boys ẹ̀ ibo wá ni Ìgbòho ti ń bá Gani jà ìjà yìí ò lè parí o ṣé wá rí architect Akíọlá tẹ́ ẹ rán architect Akíọlá yìí máa pè yín Daddy Adéṣọ̀kan pé láyé òun gbọ́ tí Dára ló ń pè yín ẹ má gbé kọ́ọ̀lù Dára mọ́ o ọ̀pọ̀lọpọ̀ yìí máa pè yín ẹ má gbé kọ́ọ̀lù Dára mọ́ òpùrọ́ ni ó máa rìkọ́ọ̀dù yín ó máa ṣe gbá ó máa ṣàwò bẹ́ẹ̀ ni
mi ò mọ nǹkan tí mo rà nígbà architect Akínọlá gbogbo gúrùpù tó bá belong sí láyé ló ti ń gbógun ti iṣẹ́ ọwọ́ ara àtayé ara láì ṣe mi torí mo béèrè òótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Wàá rántí wípé ẹjọ́ wà nù Yorùbá Nation as a matter of fact architect Akínọlá nígbà tá bẹ̀rẹ̀ Yorùbá Nation bóyá òun ni permanent secretary àbí deputy bàbá gan wọ́n close mọ́ bàbá Akíntóyè adé ń ṣe ìrìnàjò yẹn lọ títí tó fi wá dìgbà tó lọ bọ́ọ̀sì ilé Ìgbòho. Àwọn nǹkan tẹ́ẹ̀mù ni mo ní kí ṣàlàyé fún yín. Gbàrà tí wọ́n bọ́ọ̀sì ilé Ìgbòho ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbàgbé ní architect Akínọlá pẹ̀lú late màmá Ọ̀túnba Fọláṣadé àtàwọn bíi máṣà jẹ́ bíi 5 náà ṣe press release heritage lọ́dún náà ló stream ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní condemn Ìgbòho èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bọ́ọ̀sì ilé ẹ̀ tó sáàsálà fẹ́mi ẹ̀ kan má rí òun pa wọn ti èrò ti situation yan mọ́ Ìgbòho wọn bọ́ síta kò ń gbọ́ràn àwọn advice ẹ̀ kò ń gbà advice wọ́n ṣá condemn ẹ̀ back to back bẹ́ẹ̀ náà náà gbégi lé bàbá Akíntóyè ṣé o ti gbàgbé ni wọ́n ní bàbá o architect Akínọlá ní bàbá ti dàgbà jù number 1 níyàn tó jẹ́ deputy bàbá ńgbà náà tọ́jọ́ ṣiṣẹ́ pẹ̀lú bàbá ó tún continue architect Akínọlá ní bàbá Akíntóyè o bàbá ti dàgbà jù wọ́n mismanage wọ́n ṣègbè ó ṣàkọndẹ́mù bàbá wọ́n rọ́bìṣì bàbá àti Ìgbòho lọ́dún náà fún wọ́n tó bá ìrántí kíní yẹn yìí máa wà lórí Google honestly okay adẹ̀ ń bẹ̀rẹ̀ àníyàn lọ àwọn wá sún sẹ́yìn inú ọ̀rọ̀ Yorùbá Nation gbà yẹn along the after few years bàbá wá need another deputy nínú YSDM wọ́n wá ní ìwọ tó bá ní try láti deputize bàbá sorry pé kó mú àníyàn ẹ̀ jáde architect Akínọlá náà láwọn interest ibẹ̀ ní somebody like me torí mo wà nínú YSDM àwa gbé YSDM àfúnífáyà bàbá yí lóge ẹ̀kúṣẹ́ ìwọ tó bá fẹ́ mọ̀ nǹkan tí mò ń sọ nígbà yẹn tá bá fẹ́ ṣe meeting ní YSDM bàbá yí lóge ló ṣiṣẹ́ YSDM tó gbé àìnílẹ̀ tó gbé lọ sókè ní ìgbà tí àwọn kan kóra wọn jọ ní UK tí wọ́n bà YSDM jẹ́ wọ́n lọ kó group mi wọ́n dá group mi lẹ̀ wọ́n fẹ́ fi replace YSDM àwa wá sọ fún wọn pé YSDM means Yorùbá Self Determination Movement àwọn ará UK ló fẹ́ ṣiṣẹ́ yẹn bàbá yí lóge àwọn ni wọ́n wá take over ngbà tí wọ́n ṣiṣẹ́ yẹn bíi deputy bàbá ní YSDM tá bá fẹ́ ṣe meeting bàbá Akíntóyè bá wá wọn ń lo between 5 to 10 minutes tó bá ti bá wa sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ìyànjú wọn ti lọ nìyẹn bàbá yí lóge nìkan ló ń ṣiṣẹ́ yẹn wọ́n wá mú gbogbo àwa kọ̀ọ̀kan tọ́mọ̀ pé a lè ṣiṣẹ́ ta ready láti contribute wọ́n connect gbogbo wa àwa support àwa ṣiṣẹ́ yẹn back to back ẹ rí bí YSDM ṣe lọ láti lẹ̀ sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn ará UK tí wọ́n ránṣẹ́ sí ngbà yẹn pé kí wọ́n wá darapọ̀ wọ́n láwọn ò ṣe wọ́n nítorí àwọn làwọn manage Yorùbá Nation tí ò bá ti sí àwọn kò sí Yorùbá Nation kí wọ́n lọ cancel YSDM èmi wá sọ fún bàbá pé má wọrí ẹja máa bẹ̀rẹ̀ àníyàn lọ ìwọ̀nba nǹkan tá bá ṣe ọ̀rọ̀ afálùbáríkà sí àdínnílá àná láwọn gbà bẹ́ẹ̀ ìgbà tó wá rí pé YSDM ti wá gòkè àgbà lórúkọ yẹn tó ti wá strong dáadáa àwọn tó láwọn ò ṣe lánàá wọ́n wá yan representative wọ́n wá yan wọ́n wá ìgbà tí representative máa dé náà bá ní àwa náà fẹ́ gbógun ti o ìgbà yẹn wọ́n ti ṣe rebranded YSDM pé ẹni kálukú kò mú tó bá ní idea post kò wá tender kìíní ẹ̀ somebody like me mi ò ní interest fún post kankan tẹ̀síwájú movement lèmi ṣàwà fún bọ́n ṣe yan representative yẹn báwọn representative ṣe dé nìyẹn àwọn làwọn ní YSDM àwọn mọ̀ bàbá Ayílóge ti sọ pé ìgbà tí wọ́n ti ṣe first time àwọn ò ní interest láti continue wọ́n ti wà okay àwọn làwọn ní YSDM àwọn làwọn ṣe nígbà tá ti ṣiṣẹ́ yẹn tó ti rí pé ó ti dúró tán ohun kan tó ti bàjẹ́ tẹ́lẹ̀ ò táwa tún ṣe àwọn làwọn mọ̀ àwọn ti gba YSDM bí bàbá ṣe kúrò oníkálukú wa tó kù náà dẹ́rọra ń lọ one after the other àwọn ò tí ì mọ géèmù bó ṣe ń lọ àwọn làwọn ní àwọn ti lé gbogbo àwọn oníbàjẹ́ kúrò ń bẹ́ẹ̀ àwọn làwọn gbé dání ìgbà ẹlẹ́rìí mi tí mi ti sọ̀rọ̀ nípa YSDM mọ́ anti date alpha kò sí nǹkan kan tó dún mọ́ bẹ́ẹ̀ ṣe tún gbọ́kọ́ sọ wípé àwọn làwọn ni mọ́ architect Akínọlá wọ́n wá láwọn fẹ́ ṣe deputy bàbá mo wá bí wọ́n question tí mo bí wọ́n tí mo fi dẹni burúkú lọ́wọ́ architect Akínọlá ó lè ti rojọ́ mi dénú group ẹ̀ ó lè ti rojọ́ mi fún ẹ pálá ìdánimí ẹ̀ṣẹ̀ tí mo ṣe architect Akínọlá lélẹ̀ mo ní nísìn ṣé ẹ mọ̀ pé yín lẹ condemn bàbá some years back nísìn ẹ tún lẹ fẹ́ ṣe deputy wọn bàbá ọjọ́ orí wọn ò tí tó tì sí ń gbà yẹn tẹ́lẹ̀ ti dàgbà jù gbà yẹn lọ ṣé ẹ lè stand ẹ̀
ẹni wọ́n mismanage the same bàbá náà ló sì wà ń bẹ̀ o ṣá ẹ lè stand pẹ̀lú wọn. Ṣé nǹkan tí mo béèrè yẹn ti pọ̀ jù? Nǹkan tí mo fi jẹ̀bi lọ́dọ̀ bàbá Architect Akínọlá tó fi ń bà mí lórúkọ jẹ́ káàkiri àgbáyé torí mi ti sọ lẹ́yìn mo sọ lójú wọn hóhà. Kò sí gbogbo èèyàn tí bá yẹn mọ̀ tí ò ti máa bà mí jẹ́ fún gbogbo ẹ̀ lọ́dẹ̀ dọ́dọ̀ mi gbogbo group àti at least àìmọye group pẹ̀lú àwọn bàbá Orísun kan wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè gbogbo group yẹn gbogbo messages tó wà ń bẹ nípa Èmi Dára ni gbogbo ẹ̀ náà dẹ̀ ṣí ẹ̀ dọ́dọ̀ mi ṣùgbọ́n Ọlọ́run san yín lẹ́san tiyín náà. Tọ́ba dẹ̀ Architect bá máa sọ àwọn làwọn tí ń ṣe Yorùbá nation wọ́n ti ń jà fún Yorùbá wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàyò. Architect Akínọlá ti date pẹ̀lú gbogbo contribution and everything tẹ́lẹ̀ ṣe àárí traces anything. Ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo kò sí bẹ́ẹ̀ ṣe lè dàgbà tó àbíká ẹlẹ́ṣin lẹ́ẹ̀kọ́ tó kò sẹ́ni tó lè gbógun tì mí àjọjọ́ ọmọ ilẹ̀ kóòtù àjíire ni. Bàbá ìjà ò tí ì parí ìjà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tí àwọn ọmọ Gani ò bá fi Ìgbòho lọ́rùn sílẹ̀ àti